Ẹ kú dédé àsìkò yìí o, ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún àkọ́tún ìròyìn àkíkà àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onínúure wa lábì ní ìtajù máa fi kẹ́kọ̀ọ́ láti lè jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn. Àwọn ìròyìn ọ̀hún rèé láti ìpínlẹ̀ Ondo. Ìtàkùrọ̀gàn ló mọ̀ ṣẹlẹ̀ ní agbègbè Òkè Àgbẹ̀ níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn àríwá Àkókò nípínlẹ̀ Ondo nílùú Òkè Àgbẹ̀ Àkókò. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ ní wàhálà ńlá náà ló bẹ́lẹ̀ láàrin àwọn tí ń ṣọdún eégún àtàwọn mùsùlùmí ní agbègbè ọ̀hún tẹ̀ mọ́ ìmáàmù àgbà ní ìlú ọ̀hún. Gẹ́gẹ́ bí wọn ìròyìn ti ṣe fi léde wípé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ gangan lọ́sẹ̀ tó kọjá náà ló jẹ́ pé lásìkò ìgbà tí àwọn mùsùlùmí ọ̀hún tí wọ́n ń bẹnu mọ́ṣáláṣí tí wọ́n fẹ́ kírun jímọ̀ náà ló jẹ́ pé àwọn tí ń ṣọdún eégún náà ni wọ́n bá yabo ilé ìjọsìn yún mọ́ṣáláṣí ọ̀hún tí wọ́n sì ní kí gbogbo àwọn èèyàn tí ń bẹ ńbẹ̀ tí kí wọ́n jáde. Nígbà tí wọ́n sì kọ̀ láti jáde náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dùndún ìyà fún gbogbo àwọn tí ń bẹ ńbẹ̀ tí wọ́n lù wọ́n bí ejò àìjẹ. Kódà wọ́n dùndún ìyà fún ẹni tó jẹ́ ìmáàmù àgbà ní ìlú ọ̀hún àti àwọn mọ̀lẹ́bí rẹ̀. Kódà báyìí gan wọ́n tún dúnkòokò mọ́ wípé ó ṣeéṣe kí àwọn lè kúrò nínú ìlú tó ń ti àwọn mùsùlùmí tó ń bẹ ńbẹ̀ tí wọ́n sì ní wọn ò ní fààyè gbà wọ́n láti ṣe ẹ̀sìn wọn ńbẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí ẹnìkan tí ọ̀rọ̀ tó ṣojú rẹ̀ tó ṣe fi léde fún àwọn oníròyìn, wọ́n ní ṣe rí mọ́ṣáláṣí ńlá tó jẹ́ tìlú ọ̀hún òun náà ló ń bẹ ní àárín gbùngbùn ìlú náà. Ó ní lọ́jọ́ tá à ń wí yìí gangan ó ní lílù tó wíwọ́ wọ́n dín dùndún ìyà tó bẹ́ẹ̀ gẹ́ fún ìmáàmù àgbà àti àwọn ìyàwó rẹ̀ tó ń ti àwọn ọmọ ẹ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí tó ń ṣẹlẹ̀. Wọ́n ní báyìí gan sálàsúgbà òun náà ló ti ń ṣẹlẹ̀ ní gbogbo agbègbè ọ̀hún báyìí tó yẹ pé àìbalẹ̀ ọkàn náà ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ nígbà tí wọ́n á ní orí adé ti ìlú ọ̀hún tí ó tún máa sọ̀rọ̀. Wọ́n ní òun náà ni ó ti wá fi òfin kan de ìmáàmù àgbà tìlú ọ̀hún wípé kó mú ewúrẹ́ 9, àgùntàn 7 àti ọ̀pọ̀lọpọ̀ obì tó tó bí 200 àti àwọn nǹkan míì kó mú wá tó tó di pé wọ́n gbà wọ́n láì padà náà lóhun tán bá sì ṣe jura wọn lọ wọ́n lè lé wọn gan kúrò nínú ìlú. Ní báyìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló tún wá tú bẹ́yìn yọ lọ́jọ́ Ajé lọ́sẹ̀ yìí wípé ní bó ti jẹ́ pé onírúurú ẹgbẹ́ báyìí wọ́n ti dìde sí kódà ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo SP Fúnmiláyọ̀ Ọdúnlámì ó sọ di mímọ̀ wípé àwọn ò tí ì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà báyìí ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀ ní kánmọ́kíá tó fi wá di pé onírúurú ẹgbẹ́ àwọn mùsùlùmí wọ́n ti dìde sí ọ̀rọ̀ ọ̀hún wípé kò sí ní tó jọ bẹ́ẹ̀ wípé kí wọ́n fi òfin dè wọ́n àbí kí wọ́n máa ṣe ìyà fún ẹni tó jẹ́ fún àwọn mùsùlùmí àbí àwọn tí ó jẹ́ àti ìmáàmù ìlú ọ̀hún látọwọ́ orí adé ọ̀hún tó tún dúnkòokò wípé òun lè lé gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ ńbẹ̀ kúrò nínú ìlú náà. Láti ìpínlẹ̀ Taraba, gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin níjọba ìbílẹ̀ Karim Lamido nípínlẹ̀ Taraba òun náà ni wọ́n mọ̀ tún jáde lóní kẹ̀tíkẹ̀tí nílùú Mongalewu tí wọ́n sì wọ aṣọ dúdú láti wọ́n fẹ̀hónú hàn látàrí bí àwọn tí wọ́n jẹ́ afurasí darandaran tí wọ́n ṣe ń wọlé tó sì ń gbẹ̀mí lẹ́nu àwọn ọkọ wọn. Wọ́n ní àwọn obìnrin ọ̀hún òun náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n wọ aṣọ dúdú tí wọ́n sì ń tò lọ́wọ̀ọ̀wọ́ tí wọ́n sì mú ewé dání tó sì ń kọ orin arò lọ sí olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ wọn. Nígbà tí wọ́n sì ń lọ nígbà tí wọ́n sì débẹ̀ òun náà ni wọ́n ń kọ onírúurú orin arò tí wọ́n sì gbóhùn sókè tí wọ́n fi ń sọ fún ìjọba wípé kó jọ̀ọ́ rẹ̀ kó fòpin sí bí àwọn afurasí darandaran bí wọ́n ṣe ń wọlé tọ̀ wọ́n sì ń gbẹ̀mí wọn tó ń gbẹ̀mí àwọn ọmọ àti àwọn ọkọ wọn. Gẹ́gẹ́ bí ẹnìkan tó léwájú àwọn ikọ̀ tí ń ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún Rejoice Ismail Sunday ó ṣe lálàyé wípé gbogbo agbègbè ọ̀hún báyìí òun náà ni kò sí àìbalẹ̀ ọkàn wọn pé wọn ò lè sùn forí lóṣù ká mọ́ níṣẹ́ náà ni wọ́n ń káyà sókè káàkiri wípé ìpànìyàn yìí ó ti pọ̀ jù láàrin oṣù mélòó kan sásìkò yìí báyìí onírúurú àwọn èèyàn náà ni wọ́n ti pàdánù ní agbègbè ọ̀hún. Nígbà tí ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ ọ̀hún Bitrus Danjos tí ó ń sọ di mímọ̀ wá ní kí àwọn obìnrin ọ̀kan jọ̀ọ́ jàre kí wọ́n ṣe sùúrù pẹ̀lú ìfẹ̀hónúhàn hàn lóòótọ́ ìfẹ̀hónúhàn alálàáfíà òun náà ni wọ́n ṣe tí wọn ò sì bà nǹkan kan jẹ́ kó tó wá di pé iléeṣẹ́ ọlọ́pàá kó tó wá di pé àwọn ọlọ́pàá wọ́n yìnbọn tajútajú wọ́n fi tú gbogbo àwọn obìnrin ọ̀hún ká
tí olúkálùkù sì sá àsálà fún ẹ̀mí wọn. Ní báyìí wọ́n ní kò dín ní bí 40 èèyàn náà ni wọ́n ti àwọn afurasí darandaran tó ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sásìkò tá a wà yìí níjọba ìbílẹ̀ ọ̀hún nílùú Mungaliu àti àwọn ìlú alámúlégbè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá tó lé ní mílíọ̀nù náà ni wọ́n bàjẹ́ ní agbègbè náà. Lákòótán láti ìpínlẹ̀ Èkó, abánikọ́lé kan rèé bíríkìlà tí orí ti gbéjù sọ́gbà ẹ̀wọ̀n fún gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ tó kù. Azeez Sódẹ̀rù náà wọ́n pe orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ àti onírúurú ìwà abẹ́lé míì ìwà kò tọ́ míì nípínlẹ̀ Èkó tó fìkàlẹ̀ sílùú Ìkẹjà lábẹ́ onídàájọ́ tí ò gba gbẹ̀rẹ́ Rámọ̀ Ọ̀ṣọ́dì. Òun náà ló ju arákùnrin ọ̀hún sẹ́wọ̀n látàrí wípé ńṣe ni ó fipá figẹ̀tilẹ̀ lára àwọn alábàágbélépọ̀ rẹ̀ ọmọ ọdún 8 nínú ilé ìgbọ̀nsẹ̀ gẹ́gẹ́ bí onídàájọ́ bó ti ṣe ń ṣàlàyé gẹ́gẹ́ bí onídàájọ́ ṣe gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tí agbèfọ́ba tí ó sì ń ṣàlàyé rẹ̀ níwájú ilé-ẹjọ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ láti ọdún 2022 ní ọjọ́ 27 nínú oṣù keje ní agbègbè Àgọ́ Haúsá ní Ajégúnlẹ̀ ní Ajérọ̀mí ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ wọ́n ní bí ọjọ́ tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ náà ni wọ́n ní arákùnrin ọ̀hún òun ló jẹ́ pé ó wà nínú ilé ìgbọ̀nsẹ̀ tí ó sì di bẹ́ẹ̀ wípé òun ń ṣègbọ̀nsẹ̀ ńbẹ̀ tó wá ké sí ọmọbìnrin ọ̀hún kó bá ń gbé omi wá nígbà tí òun sì débẹ̀ ó ní òun fẹ́ na omi sí látẹnu ọ̀nà ló bá fa agídí fà wọ́n wọlé tó sì fọwọ́ bò ń lẹ́nu kó tó wá di pé ó fi tìpátìkúùkù ó tilẹ̀kùn lẹ́yìn nínú ilé ìgbọ̀nsẹ̀ ọ̀hún tó sì fipá jábàálẹ̀ lára ọmọdébìnrin náà nígbà tí wọ́n wá gbé ọmọkùnrin ọ̀hún lóní janto lọ́dún 2022 tí wọ́n máa ṣẹjọ́ rẹ̀ ní ọjọ́ 29 nínú oṣù kẹsàn-án lọ́dún 2023. Òun náà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ mi nìṣó tí wọ́n mú wá tán pẹpẹ rẹ̀ síwájú ilé-ẹjọ́ náà wípé lóòótọ́ arákùnrin náà hùwà kò tọ́ pẹ̀lú ọmọ ọ̀hún nígbà náà wọ́n fi sínú ọgbà ẹ̀wọ̀n rìmọ́ǹdì ṣùgbọ́n báyìí nígbà tí onídàájọ́ Rámọ̀ Ọ̀ṣọ́dì tí ó mọ̀ tún ẹjọ́ rẹ̀ gbọ́ ó ní arákùnrin ọ̀hún tó ṣe òun náà ni ó kọjá bẹ́ẹ̀ pátápátá tó sì ó kọjá àfẹnusọ ó burú jáì ó ní kí ọmọ lọ sẹ̀mí ayé rẹ̀ tó kù nínú ọgbà ìtúnirọ̀ nítorí pé irú ẹ̀ kò yẹ ní ẹni tí ń gbé ní àárín àwọn èèyàn. Màá gẹ ìpéǹpéjú ní àlàáfíà tó bá ti kọjá ìpéǹpéjú yóò di bàbá àṣẹ òsì nǹkan. A ní eré jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́lẹ́ online tv fún ti àsìkò yìí. Ẹ má wá gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́lẹ́ online tv láti máa mọ àwọn ìgbà míì àbá fi ti mú ìròyìn ọ̀hún wá fún yín. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyìí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ títí ìgbà míì tá tún máa pàdé. Ire àti àánú Olúwa ọba kan máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.